Kpojee. Me hanye fe afio afi. Kankle mada. Nyungoshi ojoban. Na nyungoshi ake. Ena afine ebani na washe fe. Ni afine ho afia yeliye etele ojoban. Yo shida ni fefe aha tofie. Noni ji enyo. Menda ma hienye loy. Ma ji acheme. Ke abane organizers ke hane ke Kpojee ni fe mone. Efe maka afie obrayi ko obrayi ni ko abre fo me no. Ami akabe ke ni bi kokoro me ba fo ta afie yeli he. Ehani afie ajalo odogba ehawo echake wa afie hie kura ewo ene woka shida kleba obuade events bi teme kokoro mani fota efe ni wona chake mo baba o ye wa afie mi ekaka yo ofe osono night ni afe duku float ni bie baba o lebi ne ho back first. Shida anya fe. She ena me fe sanu waka se ni yemi. No fe no ni apio ni kasema baba o yemi. Aba shweshwe mo instructor ye bie. Aba kewo ni bi instructor ni ko kusu fe money. Ni awo le aga kusu fe mo je wo njamo. Anyeme ni kasema baba o yemi. No ni uyo mingi Kpojee manche se kwalo ni ba ebawe na agba baba o ai ni hawale ake kule mane mi wo ya ka okwaji wonu chumo titre shikewa shimene wana chakemo ni eba chakemo ni eba chuma ke mana kano eba amepi na nu chumo na mechu no wakpa forwe fe afai ake Ofemo obo obi he modern alonye bi a modern ingene wa me ye suku ya me ke chosemo bona fe ni boni worship fe agbene fe factory ke ni bi ye wo na me fe olupai ke ne ke nu chumo he ne bona fe ni ke bibi alome ni mba ta oluchumo ka oteje me wa na kponyo ile jo olupai je me kaka ede ko ba wu ewa bra shikawote ni atanteteme ayibeteme son yo deme kawote amepawo kaka bo son di meni ahio ene eye ebu awo o wa pa foro fe fai wa kenye fe ba chabona beni won boy mo de ke wona spirit baba o ni abone wona ni bi ba ye ebu ani kasemo Fọlọ abọmọdé ní amẹ́fì àwọ̀ ní amẹ́fẹ́ wọ́ amẹ́bí yẹ wọ́n afẹ́ bí yẹ anyẹni akásẹ́ ni. Lọ́nà ìgbàwá fọ́tà yìí ní jìnnà àgbẹ̀ náà bí ilé akẹ́kọ̀ọ́ kásámásọ ní nítorí kọ́má ní èmi níbi pìyà ẹ̀yìn àwọ̀ ní pàjẹ́fà ayẹ èṣìbà. Akẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ fẹ́ mọ́nú mi hẹ́wà lẹ́yọ̀ mẹ́ni. Bọ̀mọdé ní fẹ́ wọn ní ẹ̀bà náà ètò àgbà bẹ̀fẹ̀ kòbé àbẹ̀fẹ̀ kòbé yẹ dùn ẹ̀mọ́ mi yẹ hẹ́wọ́ lẹ́nu yẹ sún ọmọ mi lẹ́nu níbi yẹ fẹ́ yẹ ẹ̀bà náà èwo nàkà náà kẹ́tí gbòò máa fẹ́ wà á fẹ́ kòbé ní wà á tù wọ̀ nídìí pẹ́pẹ́ yà sẹ́ ẹ̀kyẹ́ ẹ̀tsọ́ kpòm kẹ́kpòm bàbá àdó fẹ́ bá tsake ìwọ ẹni kẹ́tsọ́ ẹ̀kọ́ bẹ́ fẹ́ mọ̀ mí ẹ̀ nọ yà ẹ̀kyẹ́ ẹ̀tsọ́ wà á nà níbi bàbá o. Chikoni kwa faye eji tuishito ake tuishito ji kunu yeli loka wato wa tuishie abrawo Kwa leo tano wale wo XD Honorable Dr. Samuel Okura
no matter can you fit our Ogo sorry, you find any more attorney. Can you put money in Chumone, a year emu? No, you fit in Chumone, money. I'm a promoting hour. I'm a promoting hour. Monima Taji, no more Tawe to kill me. You can try to try and get Tawe to kill me. I'm going to want me, when you mean, when the piano, I won't say penny. You can pay me. Then she got me. Hey, I don't know the Raymond Peters. Telling if it's our Yanuchimone in Nepano. And make an issue on TV. On TV, it can you matter the show. Nearly to 85. Nearly to 85. What be a far? Hey, I don't know, make a boy machine. Nuchimo no appear, Nuchimo what they go off this car. You want this car to buy. Wakati Otabi, he told me as far. No fear, no, you are about one more. What a boy machine. 20 cities, 50 cities, fellow here. That is a short joke. They favor for the one of them will offering boy. What be far, Yemen Yakatina. No, the Duke Muchimo Watano, pam. No affair was here. Only many a Repoya, many a Sicamo, many by Muchimo war. Now, may not be many by some, now may not be Namaya, Nucha, Nico Maniaba. Okwele, stop about that way. The father, it was a blame my trouble. What they to act with your image in about blame my trouble. Why are before we are here? Why are packages? The red man business. The red man business. The man of that show, they put now their site to be I got there. They put a show on the ground. And we can get the Ray man biggest. I'm going to go near the Ray man biggest. They bought a copy from let's come about. Someone knows Amayela, we someone I saw. And maybe Amayela here. See, I'm a summer for me. Well, then, I there, I want to follow. That's all. Wow. Amayela, we. I said, Dr. Buse Trema, Akene Dr. Buse Trema, Akene Namo Yela we. I said, Dr. Buse Trema, Akene Trema. I wish someone I saw here and they do now. Lele, I could think so, Lele. Come on, for come on, I don't want my people to come to everyone. I'm able. I'm not the people I can't do too much.
aya benasa, kotomo. Koto. Aya benasa, kotomo. Aya benasa, aya. Mama ya share di kaka bi alo di naka o fa ni cha Timi nyamale lo musa obia sama kete oya je kuma kasu o na ne ko beje lo kasu ma kwali ko timi nyamale kete lo musade mobia suma ketenge koya je kuma kasuma koli kona ne kobiet lo kasuma koli timi nyamale keke lo musade mobia sama keke koya je kuma kasuma ko nane komieti lo kasuma koli ko simi nyamale keke lo musumade mobia sama keke koya je kuma kasuma ko nane komieti lo kasuma koli ko Timi nyamale keke lo musumade mobia sama keke koya je kuma kasuma koli nade komia geli lo kasuma koli ko Robert na gbe mo won le gbe be ati o le shamolo lo awo shamolo be lo awo shamolo be wo won ye me ble ma na ke so am fi o se mo be nwa be na ka gbe na aya wo
one there. Nice one there. Good. Good. Oh, that's why I want to work and so we don't want to work and so we do. Try to again when you're there. Someone only have to get by them fair. In them, man, I do actually what blame my bear me, what trouble done to a focus over. Did you go in here for Koshinkayo 1963 me Kayo Nakambian? But I can't get that, no, Nani, your chili, you move your money or share me. Allo, no more fair money or share me, if I can be your share. Nabata she control, but I did some. Bẹ́ẹ̀ pablo masajine ba ẹ̀ wọ́n adakẹ́ wọ́n kyẹ́ bẹ́ẹ̀ mẹ́lẹ́ na api ìhà alo api ìdùnnú ẹ̀ nẹ̀hún kẹ́ náà n'akẹ́ amẹ́lẹ́ gasaje bíbélì kẹ́ wọ̀ jìnnì ẹ̀ bẹ́ẹ̀ yàtọ̀ àmì hàn n'àjọ sí àmì mẹ́lẹ́ lórí ọ̀bọ̀ adé event ẹ̀yẹ méjì náà hàn ní wọ́n pè é ṣé àfẹ́ ṣẹ́ ni yòómù bẹ́ẹ̀ mẹ́nyẹ́ àtàwà yòómù ẹ̀kọ́ yẹ́ hàn ní ẹ̀tọ́ sí ọ̀bọ̀ ayé bí kọ̀ọ̀bọ̀ ayé bí ní ọ̀ṣà mẹ́mi ọ̀gbẹ́ bá pàgbé yà kẹ́ tutuku ẹ̀kẹ́ wọ́n ní wọ́n nà ní mẹ́nà àjọ divorce ẹ̀tútù ẹ̀ nàkà ní ẹ̀bẹ̀ ẹ̀kẹ́ yóò tẹ àwọn ọba yòómù ní ọ̀ṣà làkàbàkẹ́ spala charo yá ibi àná wọn nàkẹ́ níbi ẹ̀ǹkyà kẹ́ wọ́n hí ọ̀wọ̀ yá kẹ́ nífẹ̀ẹ́ wọn ní ọ̀bọ̀ adé event kẹ́ o traditional dance lè yẹ ṣiṣẹ́ ìbáni chaki bọ̀ bàbà kò chaki bọ̀ bàbà tẹ̀mà chaki bọ̀ bàbà làkà gbẹ̀rẹ̀ gàdá ní ẹ̀fẹ́ ìchaki ní wọn tàdé wọn àbẹ̀ṣọ́ mi kò kẹ́ni wọ́n ṣe wọn náà wọlé akẹ́ mẹ́tọ̀ lẹ́ pàpà ìlà akẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọ̀nyẹ́mí ni tí wọ́n fẹ́ wọ́n lu mọ́ni tẹ́tẹ́ ní bọ̀tẹ́ gòfin fúnra èyẹ bí ẹ̀rẹ́ nẹ wọ́n kẹ́ bàbá wàlẹ̀ akẹ́fẹ́ obìnrin tán ní lumoni n'agbẹ̀rẹ̀ níbi ní kò mànkẹ́ ìdá kó àbọ̀ ẹ̀yẹ mi dùgbà ń wéwọ́ ọba hàn lẹ́yìn gbẹ́dẹ́ kẹ́ wọ́n anásà nípa ẹ̀hìn gbẹ̀tra ẹ̀tẹ̀ló ẹ̀dùnmọ̀ màmí nípa ní ọ̀rọ̀ kẹ́tẹ̀ tó àgbẹ̀ alẹ́ bẹ́ẹ̀ bí ní ibà òmùnúfọ̀ yìí lákàyè bá tó ní ọkẹ́ pé ilẹ̀ ní bọ̀tẹ́ gòfin fúnra kọ́ wa. Nungu ama salo, shuwa salo. Lẹ́nu ọ̀sìn òyìnbí kan tẹ̀ ìbàdàn. 2022, I want it dancing winner. Ní bọ̀tẹ́ gòfin fúnra kọ́ wa. Ladies and gentlemen, I present to you the youngest and the finest team. Ní bọ̀tẹ́ gòfin fúnra kọ́ wa. Ní bọ̀tẹ́ gòfin fúnra kọ́ wa. Ní bọ̀tẹ́ gòfin fúnra kọ́ wa. Ní fresh. MC Oyirado Inyemi future MP Keha ní òní kuma wọ́n yẹ mẹ́tọ́mà mo Oyirado àgbàgbé bo Ogbokli wọ́n bá da ọ̀bọ̀ adé event wọ́n bá da machine akẹ́kọ̀ọ́ wọ́n bá da dire nídìí wọ̀ Chelsea herbal center dàhìí náà mẹ́kẹ́bà èyí tufa wùlùwà adẹ́jẹ̀ lọ́hìn wọ́n bá da machine akẹ́ ní wọ́n polú wọ̀ chairman. It was a late call. She abebo three ni ameba yi Kpojee afie Kpojee na to fe. Ba kan de mo bi ene ye watch ni to tu Nigeria. La ka no de mo bi ene ye wa manklalo. Yo fo so pli. La hu en Nigeria Kpojee pa hen ye lo e ke ko tu bisu fe lo e fe. Like I know what overlord of the Kadango State, we keep Kpojee or Shiche. You don't wear that chair, like I know no more, no more chair. Keep as what I feel will achieve. Nijay 10 or lower Naja, no Mama Kalo, can you go by in your affair Naja? What happened, my fair Afi? Afia ya neighbor in the war. Then go about our fair war, she again, yeah, beer. One last fire, fair fell. On our mission, you might be here. Ẹ̀jẹ̀ akẹ́ kùsùnkó ní akẹ́bẹ̀ẹ́sán ní wọ̀nyẹ́kù ní wọ́pọ̀fọ́ ní buọ̀wọ̀ yìí nídìí
Kpojee wọ́n yẹ wọ́n kẹlẹ́ Kpone nyẹ bí wọ́n pọ̀mọ́dé wọ́n yẹ wọ́n kẹlẹ́ Kpone wọ́n na mí ìṣe yẹ máa bí àyè tó mọ̀ ní yẹ ọ̀sẹ̀ kẹ̀nyẹ́ mọ̀ ní yẹ ọ̀sẹ̀ lébi náà kẹ̀mọ́ sàní náà wọ́n náà gọ obìlẹ̀kú níjọ́ obìlẹ̀kú ẹ̀ kò sùn èsì nígbà tó ọ̀nà ni wọ́n tún rẹ̀ lọ ní wọ́n dà pọ̀ mẹ́fẹ́ àṣì wọ́n dà pọ̀ mẹ́fẹ́ àṣì mẹ́fẹ́ náà mẹ́kàlẹ́ ewu mi ẹ̀ yóò wà dé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ máa wọ́n jì ní yẹn máa nẹ̀ kẹ̀kẹ́ gbé máa fẹ́ ayé abọ́ àwọ̀ bọ̀wọ̀ ló fi tó lóko ẹ̀wọ̀ yẹn hẹ́mọ̀ kẹ́ yẹ́lì akẹ́ ní àsìkò ajagun ẹ̀yẹ jìkò pẹ́ tọ́mọ ní kẹ́ni ní yóò wà dé ẹ̀jẹ̀ yóò kẹ́ kó máa fẹ́ máa bà mí ọba apá wọn fẹ́ wọn ìfà inú wọn kẹ́ sún ọmọ afẹ́ wọn ló fẹ́ náà ẹ̀jẹ̀ kẹ́ sún ọmọ èèyàn wọ́n dé ẹ̀jẹ̀ ọba ayọ́sẹ́ mọ́lẹ́ níbi èèyàn pẹ́ àyè ẹ̀kọ́ mi education kẹkẹ ekomi ẹgbẹ na gbẹdjanọ tó nípò mẹbẹni ọfẹ wọn bá yọ sí akẹ kẹwọn kọ political divide both NDC kẹ NPP ẹkpọnyoko bẹni tó fọmọ bí kò bẹni kẹwọn kọ NPP o ana tó fọmọ bí kò bẹni ní wọn yóò kọ ìtìlẹ wọn bẹ kpọnyoko ní wọn wá kẹ kpọnyo ní ẹyẹ gọọmenti ní wọn kẹdókò ibà wà wá nínà NDC ń nàkà wọn bá kpàfà yìí. Kpone fún wọn bí jí àmì yẹn Kpone wá ká bá yẹn máa yẹn yẹn sọpọ́tù àmì yẹn sọpọ́tù àmì Kpone fún wọn bí kò kẹ́ ètò yẹn Kpone máa yẹn sọpọ́tù àlè ní wọ́n fi ọ̀ ní wọ́n bíbí nẹ̀ wọ́n ànyẹ́ mi àhó dáni mẹ́lẹ̀ wọ́n náà ṣe wọ́n fẹ́ fọ́ ẹ̀ ní máa fẹ́ ẹ̀ nà mí ṣe wọ́n bọ́ọ̀ nípa kò yẹ kó nígbà wọ́n kẹ́ wà á dín alẹ́ fún ní màá wà á dé màá yẹn wà wọ́n bẹ́ẹ̀ kó nye ha ni wɔkɛ sɔmɔ ɔtɔ awɔ ma ɛyà kɛ yóò wɛ duro wɔ kɛni bi pii Ghana ma ne mi wɔ ha electricity fɛyɛfɛyɛ na driver lɔleji na ame yɔ petrol wɔ ha petrol yɛ ma ne mi fɛ ma fɛ ma ni yɔ Ghana ma ne mi ani enyi ɛpo wɔ n'a yɛ sɛ wɔ n'a no ko yɛ sɛ ɛdá kɛ wɔ bɛ sɔmɔ wɔ kɛ kpɔ fɛn wɔ bi ko yɛ yi yɛ bɛ agbla alɛ sɛ. Wọ́n pàṣẹ fàáyé wọ́n kẹ sun ọmọ sun ọmọ jí lọ́nà èèyàn wọ́n tó ọmọ jẹ kẹ́ bá kẹ́ ẹ̀yẹ jẹ́ akẹ́ wọ́n kẹ sun ọmọ àtọ̀ ọmọ yóò wà dọ́mọ̀ náà ní wọ́n yẹ wọ́n tún ọkùnrin fún àfi ní ṣeṣeṣe yẹ wọ́n hẹ́ mọ̀ kẹ́ yẹ́lì jẹ́ akẹ́ yóò wà dé ìjẹ́ bá yẹ abọ́ àwọ̀ ẹ̀jẹ̀ àgà tí ẹ fún o ẹ̀jẹ̀ àgà tí Christmas àtò o àti sàwọn àtò wọ́n yà wọ́n yẹ wọ́n pàrọ̀ wọ̀ sẹ̀ nàgbẹ́ náà ní máa yọ wọ́n MC by education. Ọba akpafa yi fọlọ ọbi ẹlẹ wọn bí àwọn every. Okay. All right. Thank you so much. Ní Kpone wẹ̀ nọ ní ìjọsìnkè ní alata tàbí ní ìtẹ̀mà wọ́n wọ MC wọ manche ní bàyọ̀ kékeré ní jí Kpojee manche area about education wọ MC area about education wọ ní ìbọ̀tẹ́ Kofi Frankwala area about education wọ Kpojee manche kẹwàá kẹ ẹni wọ̀ hún ọmọ yẹn bí anamọ̀ company ṣẹ̀dẹ̀ wọ́n kẹ́bẹ̀ kú ẹ̀ ọ̀kẹ́ kọ́ ẹ̀yà àjẹmẹ̀ lórí àwọn nìyẹn bí àná àmà company ẹ̀jẹ̀mẹ̀ so you can still go there by this time around not with coin ṣe ọ̀kẹ́ certificate bá yà àjẹmẹ̀ alọ́ ọ̀kẹ́ skill kò bá yà àjẹmẹ̀ education náà bẹ̀ yí wọ̀ yẹ dé formal education pẹ̀ informal education nípẹ̀ kọ́ọ̀pọ̀ nìyẹn bí àná apẹ̀ nìyẹn free zone ẹ̀ mi company ní mo kọ́ ẹ̀ kọ́là pẹ́ẹ̀ mà mo kọ́ ẹ̀ kọ́ pẹ́ẹ̀ fọ̀ mo kọ́ ẹ̀ chá mo pẹ́ẹ̀ chá wọ́n kọ́ lè ní sọ̀rọ̀ àná yà jẹ́mẹ̀ ẹ̀ wọ́ọ̀dù àti ibùdó wọ́ọ̀dù òjòba náà group 5 ẹ̀ bà náà ahẹ́lẹ́ wọ̀ ní ẹ̀mẹ́ ní wọ́ọ̀dù agbọ̀n wọ́ọ̀dẹ̀s kẹ́ ak wọ́ọ̀dẹ̀s kẹ́ níbi ìfẹ́ wọ́ọ̀ efe ní o find ọ̀wọ̀ èyẹ whether formal or informal education ẹ̀ o bá yọ tún ní ẹ̀kọ́ máa wọ́n ní àwọn position àwọn òjòba wọ́n ká fẹ́ factory hands but we should go there with a skill wíjẹ́ mi ò ní ìdíkẹ́ wọn. Ìwé náà kẹ́ ní wọ̀chẹ̀ ní wọ́tẹ́ kò ní Frankwala yẹ dókòlè ìwé lè wọ́n náà wà á jẹ́ ẹ̀ wọ̀ yàtẹ̀ kẹ́jì àyà náà tá àmọ̀ kú lórí rẹ̀pọ̀tì ọ̀pọ̀ ní kìsẹ́ wọ́n akẹ́sì lọ́kọ̀ wọ̀ yàwó mi. Gbàgẹ̀ 2021
Ni manye yellow nana do that kwa do pay exactly. Ni ebu ame ne tuwele kama tuni ake mansoro edu ofwe mi awe. Kama edu wana yemi ame kome yuma kenyo. Tuwa fe kwa kwa kete isho afuine na afe adukwale konyo kubebi. Ewa beche ni sanite di afe politics ya waka wayawo mini wafele jopani. JNDCF, JNPP, shibo wafele jopani. Ni dane kwa yake kwa bache wamanya. Future MP atomi. Ni shaya hapo ndake mwende keji bona yale da kambale ni sheno masomo yake maisha kema mojo ko waje bia na weku afo mwende tewo keji kele pe parliament poli yo ani motawo ni wata gada mi e wo ma yo keneji ni ko te ko mi from bayo politics e dey no for the waka way out to wo fe le ba to ni ma yo ye ni yo ya ishibami ni woni watache iyo mo ko mo na wa eke wo kame wo wa wo yi eke kame wo ye no wo hani wo manyo afi onupe kefe kame fo yumo ko yumo ke kalo ni ebenya na ka yumo kefe etomi wo nye mi to nyoja no e dogo madisa esumo enoya kefe nya ngo pia wo nye me ano koni ameya wo wọ́n yọ mọ̀kọ́ ní ọ̀yọ́ akẹ́ mọ̀ ní kọ́ ọ̀tún pápá lẹ́yìn sẹ́ àchíọ̀ ọ̀kẹ́tì mọ̀kọ́ fẹ́ ní ọ̀kọ́ pápá yẹn máa nọ ní àná wọ́n tí àìsẹ̀ ṣìnàkà ní ẹ̀kẹ́ ẹ̀kọ́ ara máa fẹ́ kẹ́ mọ̀kọ́ mẹ́fẹ́ pápá yẹn máa ní dé lẹ́pẹ́ ẹ̀kẹ́ ìwòkú máa nọ ṣì máa fẹ́ ọ̀kẹ́tì mọ̀kọ́ ọ̀tún pápá yẹn máa lẹ́yìn ní àná wọ́n tí àìsẹ̀ tọ́ bí ìdọ̀mọ̀ṣẹ́ wọn fẹ́ òkì àmì si komande sa emane nke afichian etembu eba atemu kokoro manse opia chupata se miamo onyemi ese bona fe no ni papa ni yo ebie eba ha ma fe ni cha ni umamia ba yo ye ri ni wa do be se na itajana no ye be be yo wa ka musu tole wa ke yo wa mo ni mo kwa wa mo ko ni wo fi ni Kpojee ba ye ni wo se e wo ne o mo fu e o ba se ro ni awo so na be na ko wo next program e abano yo je fane oborufu oba be oba fe appeal fi o wo je shikaje 100 Ghana ni wo ka ba se shikabi bi o be wo pa fa yi wa de nche mo fe mo aye aboa organizer say me ta wa bo ni fi ani le ojogba awo right let me do people na jona ke kambe bo ake alogbo bo yo do ake charity begins at home and the leadership by example. What I can watch me, Hena Robini of BNF, and Lake, Ibo take of Franqua. Kemeko, when you pass, I am becoming an machine when I stay you on the money. I may be a prefer no more than Jack and Nimene Aquasia, and the Tradia, and Nimena may leave more Ojamia. What about Siame? Where I be a bit of Alexander, I'm a demo famo. I can't go to Cueva. If they have winner, if the restaurants are there with 500 Ghana city. But when they had them, can you make money or them? I'm pay. I'm a father that's the many people. Yadosh. Oh, I need them to do a tutorial. Oh, yeah, we have to start. Nínú ẹ̀ka ọ̀bọ̀n ní ẹ̀mẹ̀ ẹ̀túmọ̀ ẹ̀bọ̀n wọ̀ ṣùgbọ́n mọ̀ ẹ̀bọ̀n wọ̀ túmọ̀ sáré olùṣiṣẹ́ nínú wa ọwọ́ bá ní sí àbùdó ọ̀bọ̀n ẹ̀fà fẹ́ nàkà túmọ̀ ló fẹ́ nàkà yà nígbà tó wà á dẹ́nkyẹ́ kọ́fọ́tà bọ́bọ́dé ní ó fẹ́ nàkà ní ẹ̀ ó fà wọ̀ ọ̀dùgbà dẹ́nkyẹ́ bẹ́ẹ̀ ni àmọ́ nàkà ẹ̀jẹ̀ mẹ́ wọ̀nyẹ bí ẹ̀ náà 100 aṣèlú kékeré ojú ní àmàfúrọ̀ àti ẹ̀ṣẹ̀ yà wọ́n ní ọ̀dùn ọ̀fẹ́ mọ́mọ́mọ́.
Nakwale. Okay, go ahead. 50 days. The minute I pop on and go. Go out of the now you have to our. Sakumari have to. Now you have to our. Sakumari have to our. Nakwale. Baby. Nakwale. Baby. Nakwale. Baby. Be a boy. I'm a neighbor. 50 cities, 50 cities, 50 cities. Hey, I'm Jimmy Walla. Yes, Jimmy Walla. I'm a I thought Johnny let me go. Couldn't me no. Any Maya. 20 Ghana, 20 Ghana, 20 Ghana. Any Maya. 10 cities, 5 cities. I don't know. It's Jimmy Walla. I don't know. Now Jimmy Walla. I'm trying to be there to grab it to. But be an ever Pabla la Kpone. College music is dance actually hour. Nigga, my music and they get me out of it. Can't see the past now and go and get a bowl lava. The one of my feeling jacket go with me to the midget. My wobo there. Much of my more fame, more people go to York. Look about what. Don't go quick at New York and a cockney. I pay I will get John with a big Mr. Ake Ametono. The Kenya medale and Medino. No one big yet. Get back as I just a bit to be. Now be back feeling like I will put a bit of anything and it's why I feel no guys. I got it all for my baby. Yes, Jimmy, I am so cool for me. Guys, I'm running with her. As I put what's your Oh yeah,
not Arawa. But never give me the fair, the tendency to get 20 get 5 only. I mean, that's never money. Why, one man shall be near Oscar now. Tonya near Oscar. Get now Oscar. Tonya now Oscar. Kpojee that's it. I got it for. Aha, I'm going to yo, the father, was a banana, the elephant was a bango, what is the body or you are. Kpojee, one body, why, everyone in you, again, why you what you be a rubble, TK, whatever you she, I be paid local. I may be a child, but go to a country, then like I came out to can you come back with the full Come about me, but I don't know. I'm going to empty red. You're going to jack me about the fully take up. I do to fool. I do to fool. If I
Lawson Herbal Center. Dr. Lawson. Na the Ghana Hanina, your friend, the Virgin. The way you say, you can't bear my own, you say. And it's a way of bear man, that's all you say. Now you here, Lawson Peters. Now make sir and say a Grammy. I am the Rema Peters. That's how about no Saba. Sabran Taylor, come on, come up. Not just a woman in a day, and quiet. Baba, you know, I lost it, Rema Peters. 20 Akomore, Grandma Cotti, Papa mine, we sapa, Nufotini, Nina do, Papa, person, and no for Yakasi, Mimi Anna and so, a pizzeria bar. A 2 year banners on the side. I am a woman by now. Wafa, Udia, Osaria, over Benedino. Wait, a alcohol. Oh, a 2 channel. We are fucked up with Brad. Pedaka, Pedaka, Pedaka. Hey, let's come up Beninia. No one of Kakrabi. Not your fattest. I don't know. No, now one no more. What you mean, the camera? And the draw much here, baby, I was so beautiful. Oh, a dear dance the other day. And the chill, Emma was a way of Bema, what you say. Now, so your Bema, that's a draw much. Now, Pietro to me, Mama, a basana. You see, Pietro Triania. What you call Papa? Was what you call I do. Thank you. Where I go? I should not want to say a year drop into a year, son. Lumbi na ebebo dire yadamwasi oh me say e ma ni na mo wo de ohu omu a no wa chekakra ya dai anom e kira carnival ya sa ya dai e je ye beche dudu bi apeso no bia jibina ya dai na no you get it you don't get it e je ka lo se dire ma bi tasia ya si twabi na jira ona so Nanya, yes, a brony a day. Oh, may I become a say, oh, we are near Tirey or more chia, just a F, Yadamoasi. Next year, Yamima Yahuadia, my fashion, a bachelor of Roma and a bachelor myself. Woman pioneer now, what day? Nadia Koya or Takra day.